Aláàfin kò ní lífà gbogbo rádaràda tí lọ ń ṣe yẹn ó kèsè bí ọba Lámídì sẹ́yìn kúrò bẹ́ẹ̀ ni ṣé wọ́n ṣe náà dandan báyìí nígbà yìí ọba Lámídì ni n ò ṣe nà tó wà tó fẹ́ kó bẹ́ẹ̀ yẹn lẹ́ni tó jẹ́ pé èèyàn tó ń jọba ìjẹ́jẹ́ n ò jẹ́ kó dídì tó kù ó fẹ́ tó yọ ṣe ni ó fẹ́ tó ṣe ìdàgbà yìí náà ni ọba tó. Kò possible kí Aláàfin sọ wípé ò fún olórí aládé gbogbo ní 48 hours láti revert oyè tí wọ́n fún yàn. Ṣé mo wípé. Yorùbá ní ọ̀rọ̀ balẹ̀ a sì dìtàn. Ṣe rí ìtàn tí ìlú Ọ̀yọ́ ń kọ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ọmọ wọn pátápátá ni wọ́n gbọ́, àtọmọdọ́mọ àti àrọ́mọdọ́mọ wọn ni wọ́n gbọ́. Ìlú tí ìlú Ọ̀yọ́ sì ń lù lọ́wọ́lọ́wọ́ báyìí àti àwọn àti àrọ́mọdọ́mọ wọn ni wọ́n padà wá jó. Nítorí pé lórí ọ̀rọ̀ tí Aláàfin ọba Abdulrakeem Ọwọ́adé tó fún Ọọ̀ni wípé òun fún Ọọ̀ni ní 48 hours, mo rò pé ó ti pé báyìí. A sì ń dúró de ohun tó fẹ́ ṣẹlẹ̀. A ń dúró de àrà tí Aláàfin fẹ́ fi Ọọ̀ni dá tó bá jẹ́ pé lóòótọ́ ńlá Aláàfin bá ní agbára lórí Ọọ̀ni lórí Ilé Ifẹ̀. Ibi táwa dúró sí nìyẹn. Àmọ́ mi ò ní lọ jìnnà. Mo fẹ́ kí èmi àti yín mo fẹ́ ká jọ lọ wo fídíò àwọn ọba wọ̀nyí, àwọn ọba ilẹ̀ Yorùbá wọ̀nyí tí wọ́n ń sọ̀rọ̀. Ẹ wá wo observation àwọn ọba yìí, ẹ wo òrírí àwọn ọba yìí sí ní tó ń ṣẹlẹ̀ sí Aláàfin lọ́wọ́lọ́wọ́ sìn. Yorùbá ní ẹni tí Ọlọ́run ò bá mú níṣẹ́ lọ́run kọ́kọ́ máa ń gba ìwà kúrò lọ́wọ́ ẹ̀. Ìjọ wo la bí àkàrà tí àkàrà náà wá ń bímọ? Kódà bàbá tó bí tí jẹ́ Adérẹ̀mí òun máa tún ṣèbà fún Ọọ̀ni ní láyé àtijọ́ láwọn Ọ̀yọ́. Wọ́n ní Ọ̀yọ́ sọ pé àwọn làwọn fi Ògbómọ̀ṣọ́ jọba, àwọn làwọn fi Ìbàdàn jọba. Níbo l'Ọ̀yọ́ wà nígbà tí Ìbàdàn ń jẹ́ Ìbàdàn, tí Ìbàdàn ń jagun fún ìran Yorùbá? Níbo ni Ọ̀yọ́ wà nígbà tí Ògbómọ̀ṣọ́ ń jẹ́ Ògbómọ̀ṣọ́? Níbo l'Ọ̀yọ́ wà? Níbo ni ìlú Ọ̀yọ́ wà nígbà tí Ìbàdàn tí wọ́n ń protect ilẹ̀ Yorùbá? Tó bá jẹ́ pé lóòótọ́ òun bá ní Aláàfin bá lágbára ni, Aláàfin ló ṣokùnfà bí Ìlọrin ṣe bọ́ lọ́wọ́ Yorùbá. Kí Aláàfin ọba Ọ̀wọ́dé ó pàṣẹ fún àwọn Ìlọrin, fún Fúlàní Ìlọrin kí wọ́n kó Ìlọrin. Àmọ́ láì bá ṣe bẹ́ẹ̀, òbútù bẹ́ẹ̀ tẹ̀ lásán àṣà tí ó nìkan òun ni. Torí pé ẹ ti gun eré kọjá ewé. Tó bá dẹ̀ jẹ́ wípé ẹni tẹ́ ránṣẹ́ ló jíṣẹ́ tẹ́ rán òun náà, àìmọ́sẹ́kọ̀ ọmọ orogun òun ló jẹ́ wọ́n kò mí bomi gbóná. Ẹ gbọ́ ohun tí àwọn àgbà ọba ilẹ̀ Yorùbá yìí, ẹ gbọ́ ohun tí wọ́n sọ. Aláàfin kò ní lífà gbogbo rádaràda tí lọ ń ṣe yẹn ó kèsè bí ọba Lámídì sẹ́yìn kúrò bẹ́ẹ̀ ni ṣé wọ́n ṣe náà dandan báyìí nígbà yìí ọba Lámídì ni n ò ṣe nà tó wà tó fẹ́ kó bẹ́ẹ̀ yẹn lẹ́ni tó jẹ́ pé èèyàn tó ń jọba ìjẹ́jẹ́ n ò jẹ́ kó dídì tó kù ó fẹ́ tó yọ ṣe ni ó fẹ́ tó ṣe ìdàgbà yìí náà ni ọba tó jẹ́ wípé ibùdó bá jọba sí náà ló jọba sí. Ọláàfin of Ọ̀yọ́ Fìdítì ló súnmọ́ wọn bẹ̀ yẹn ẹ̀ẹ́dà Aláàfin Fìdítì kò lè pàṣẹ fún wọn Fìdítì. ó máa ń tẹ̀lé Aláàfin a máa àbíṣe àwọn yẹn káàkiri títì ni nígbà tí tọ́ọ̀gì jẹ́ pé tọ́ọ̀gì ni wọ́n báwo ló ti jọba láyé first class ọba tí wọ́n máa kó tọ́ọ̀gì Aláàfin Ọwọ́adé àwọn èèyàn ló ń tì í. Èmi gan olùkọ́ ní lífà àwọn nǹkan tí ẹ ló ń ṣe tàbí nǹkan kan bẹ́ẹ̀ èyí ẹnìkan nínú gbogbo àwọn ẹni àṣẹ kọ́ gbó sọ́tà lé wúrí àwa Yorùbá yìí nìkan náà ni. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ díẹ̀ yìí lẹ́nu bàbá yìí. Kí ló dé tí ààrẹ àwọn Haúsá kí wọ́n gbó sọ́tà lẹ́nu? Torí pé wọ́n gbà pé sọ́tà ni olórí wọn. Wọ́n gbà pé sọ́tà ni olórí wọn. Ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kun tí ò jẹ́ kí ìran Yorùbá tí ò jẹ́ káyọ̀tì lọ náà lélẹ́yìí. Èmi ò jù ọ́, ìwọ ò jù mí. Ẹ jẹ́ ká padà sí ìtàn. Kí ni ìtàn sọ? Torí pé Yorùbá ní tí ọ̀rọ̀ bá dúdú a sì bilẹ̀ léèrè. Wọ́n ní tọmọdé ò bá bátàn yóò bá àrọ́bá. Ẹ jẹ́ ká padà sí orí ìtàn. Ìtàn ni ó jẹ́ ká mọ ẹni tó ká mọ aládé, ká mọ olórí aládé. Nínú ìtàn sì rèé, ìtàn tá a gbọ́ tí ó dẹ̀ ń ṣẹlẹ̀ tó yẹ pé a mọ̀ ní wípé kódà nígbà tí Ọ̀rànyàn nígbà tó kú ní Bìní ló tó padà lọ jẹ Aláàfin. Ọmọ ni kì í sì sọmọ Oòduà gan, abánitọ́ ni wọ́n pè é. Kí wá ló wá dé tó jẹ́ wípé Ọ̀yọ́ gbà pé Ọ̀rànmíyàn ló wá tẹ ìlú Ọ̀yọ́ dó, ẹ̀ sì gbà pé Ọọ̀ni ni bàbá yín.
ẹ ò sì fẹ́ gbà wípé Ọọ̀ni òun ni bàbá tó bí yín lọ́mọ. Ó ṣe wá rí bẹ́ẹ̀, ó ṣe wá dà bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé bàbá máa sọ pé ó dọwọ́ ọmọ lọ́rùn ni? Bàbá yìí ọba yìí ó lóun ò gbà wípé ọba Ọ̀wọ̀-adé ló fún Ọọ̀ni ní 48 hours. Ó ní báwo ni ọba lásán lásán ó ṣe máa fún bàbá ẹ̀ ọba, ó wà mọ́ fún bàbá ẹ̀ ní 48 hours. Ó ò fún Fúlàní ní 48 hours nílẹ̀ Yorùbá. Ó ní kò ṣeé ṣe. Kí lámọ̀ràn tí, kí ni tẹ̀yin rò sí ọ̀rọ̀ tí ọba yìí tó ń sọ? Kí ni ìmọ̀ràn tiyín? Kí ni òye tiyín sí àwọn nǹkan tí ọba yìí, sí àwọn nǹkan tó ń sọ? ok Ọ̀yọ́ ẹ pariwo Ọ̀yọ́ lágbára rẹ ṣe bí Ìlọrin nìyẹn tí Fúlàní gbà yóò lọ́wọ́ àdìgí mú ẹ̀yẹn lọ́wọ́ bá jagun bẹ̀ kán gbàgbẹ̀ náà ká mọ̀ gbàgbára ẹ̀ ìwà síbẹ̀ omi kábíyèsí check àwọn tó tẹ̀lé tó bá tán fún wọn nímọ̀ràn òní jìbìtì gbogbo wọn kábíyèsí yẹn ò ní líbà gbogbo wàhálà tó ń kó sí lọ́rùn. wọ́n tẹ̀lé èèyàn dáadáa ni wọ́n. look at this place now àwọn kan wípé ìkíní kan ló dé Aláàfin ló dé Olúbàdàn ládé Aláàfin ló dé Ògbómọ̀ṣọ́ ládé ṣé ẹgbẹ́ Aláàfin tó ládé tiẹ̀ ló ń dé títí oníkálukú jẹ́wọ́ wo ọ̀rọ̀ lẹ Yorùbá ta ló bá dé wá látọ̀run. Aláàfin ò lè sọ bẹ́ẹ̀ láìláì kò pọ́síbù kí Aláàfin sọ wípé ò fún olórí aládé gbogbo ní 48 hours láti rìvátì oyè tí wọ́n fún yàn. ṣé mo wípé alábàáṣe ń gbà mí ẹ máa ń ṣiṣẹ́ ṣèkárí mi bí ẹni tó wà ní ipò ìròyìn Aláàfin ó lè fẹ́ ṣe pé kí Aláàfin lè máa rí òun pé òun mọṣẹ́ ṣe. àmọ́ṣẹ́ kọ́ orógùn ló dẹ̀ máa ń jẹ́ kókò ní ibo gbígbóná ló máa ń jẹ́ kẹ́lò ní ìṣìṣe because bí àṣìṣe lè mérí sí bí nígbà tí Aláàfin gan ò lè wojú Ọọ̀ni láyé àtijọ́ kí n gbé ẹjẹ́ gbígbé látòrí ọba Adésọjí Adérẹ̀mí nígbà tí bàbá wà lè gbọ́ awuyewuye láíláí wípé Aláàfin wojú Ọọ̀ni. Aláàfin ò lè ṣe kó má wá sí fẹ̀ lójúmọ́ torí òní bàbá máa ń rán lọ sí gbogbo àwọn ibi tí ó bá yẹ kí bàbá lọ òní Aláàfin Ọọ̀ni yìí jáde láyé àtijọ́ kò sẹ́ni tó ń fojú rí Ọọ̀ni. Aláàfin ni Ọọ̀ni máa ń rán káàkiri nígbà táwọn òyìnbó gan dé tí ó rí wípé Aláàfin ló máa ń rí ìyẹn náà fi rò wípé bóyá òun ni olórí ọba nígbà yẹn. bàbá wọn tó ń sọ ni wípé bàbá Aláàfin ló ní exclusive jurisdiction gbogbo Yorùbá láti pátápátá báwọn nìkan náà lè fìyàn jẹ oyè gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi bàbá wa Gani Adams jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá àti bàbá K1 the ultimate tí wọ́n fi wọ́n jẹ Máyégún of Yorùbá land kábíyèsí. ṣé ẹlẹ́mìí tẹ́ rí tí wọ́n bá fẹ́ jẹ oyè mo ní àṣẹ láti jẹ oyè Yorùbá land kí n fi yẹn lé torí wípé Yorùbá ni mí kábíyèsí Yorùbá ni gbogbo wa Yorùbá tó ń pè wáyé kì í ṣe Yorùbá láàfin o ẹ jẹ́ kí ká là á ó dàbí ìgbà tí community bá wà tó jẹ́ wípé communities tó jẹ́ pé ó tóbi 20-30 ok o gbogbo bí òkè ni ká máa pè yín kí àwájọ gbìmọ̀ sọ wípé ẹ jẹ́ ká máa jẹ́ báyìí ṣé àpótí kúrò lórúkọ èèyàn kan kì í ṣe èèyàn kan ló ń jẹ mọ́ kò sẹ́ni kankan tó lè mẹ́ni kankan jáde ní Yorùbá ní gbogbo wa Yorùbá láàfin ó yàtọ̀ bóyá nígbà tí àwọn onílé wọn káàkiri ni kó tó di wọ́n débi tí wọ́n dé yẹn nígbà tí wọ́n ti lé ṣàpẹ́ mo máa ń sọ kínní kan kò sí tó jẹ́ Ọ̀yọ́ empire old Ọ̀yọ́ empire ló wà nígbà táwọn Fúlàní dẹ̀ ti destroy old Ọ̀yọ́ empire kò sí tó ń jẹ́ Ọ̀yọ́ mọ́ kò sí tó ń jẹ́ Ọ̀yọ́ empire mọ́ Ọ̀yọ́ ọgbà yẹn onítọ̀nà míyàn ó ti fọ́ wọ́n ti lé gbogbo ọ̀kẹ́ tí ilẹ̀kẹ̀ bá já ẹjọ́ tó lè pè mọ́ nígbà tí ogun ti wọ̀lú tó tú gbogbo dídí ìlú ká tí ò sẹ́yẹ́ ń bẹ̀ mọ́ tí bàbá lọ sọ́dún tí ìyá lọ sọ́sì lọ́mọgbọ́n ọ̀tún tí ọ̀rẹ́ mi lẹ́gàn fún rẹ̀ Ifẹ̀ ló wá ó nà straight wá sífẹ̀ ni wípé bí ìtọ̀ bá gbé èèyàn kó padà sílé bàbẹ́ jagunjagun ní ọ tó jẹ́ wípé ó ń jagun kiri ni ogun tẹ̀lé ìjà náà lójú tèmi nígbà téèyàn jalè ni nígbà téèyàn terrorize àwọn èèyàn ẹni ó kẹ́ nígbà tí máa jí làárọ̀ kó tó ti máa jí ẹ̀tí kó gun dé ẹ̀tí kó gbogbo ẹrù ẹ̀tí slave àwọn èèyàn kí nìyẹn terrorism ni gbàtà tó kúrò ní Ọ̀yọ́lé ẹwà wo bọ́sẹ̀ káàkiri ẹjọ́ sọ pé wọ́n ni ṣé bàbá rí ìyá oníkálùkù kan múra wọn ní gbogbo ṣẹ́fẹ́ wọ́n sọ kí ní kan jẹ́ kan mú ní Ọ̀yọ́ tó wà ní ìsinmi tán wà yẹn ṣe pé àwọn kan ló níbẹ̀ wọ́n dẹ̀ ní there is a small community níbẹ̀ tó ń pè ní Yorùbá ní tó bá fẹ̀ tí ìka Ọ̀yọ́ òun ṣe Yorùbá Ọ̀yọ́ lọ́yọ́ ń jẹ́ kò sí nǹkan tó jẹ́ pé Ọ̀yọ́ Yorùbá bọ́ tí ẹ̀rọ àwọn náà sọ̀wọ́ ẹrú gbà ẹ̀ tán bá ti òwú ẹrú tẹ́lẹ̀ ń ṣe ṣe pé bá ṣe pé àwọn Haúsá náà pé wọ́n ní sábàdúmọ́ bẹ́ẹ̀ náà làwọn náà fún wa yáríà sí yáríbá pé ẹni tó kọ́ ni torí àwọn Ọ̀yọ́ ọ̀nà kọ́ ni pé òun lọ straight pé Ọ̀yọ́ dúró inú ẹ̀ lóṣù wọ́n sì máa ń kì wọ́n ní ẹ̀
now yálíbá ni tiwọn tọ́jẹ́ ṣé nígbà tí àwọn Yorùbá community yẹn ṣe pé nígbà tó ti di wípé kọ́ńkà wọn ṣe ń gbalẹ̀ kiri ni tá bá débi ilé èèyàn wọn tá bá kọ́ńkà wọn bẹ̀ tá bá tún rí pé bẹ́ẹ̀ ò bá wọn mọ́ ṣé ibẹ̀ yẹn náà kọ́kọ́ dé nígbà tó kúrò ní Ọ̀yọ́ kàtó gàdí kí ló jẹ́ wọ́n lọ tó bí ọ̀nà 20 kí Ògún tó gbàbẹ̀ yẹn mọ́ àwọn tó níbẹ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ ni kábíyèsí agbọ́ wípé kì í sàwọn náà ní ilẹ̀ ibẹ̀ yẹn. kì í sàwọn wọn fogun jà wọ́n bẹ̀ ni láti gba ibẹ̀ yẹn gẹ́gẹ́ bí alágbára tó jẹ́ gẹ́gẹ́ tó jẹ́ pé iṣẹ́ pé kí wọ́n máa terrorize àwọn èèyàn kiri òun ni náà ṣe gbàbẹ̀ mọ́ àwọn yẹn lọ́wọ́. kábíyèsí sà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe tẹ Ọ̀yọ́ dó kátẹ̀ ni wọ́n gba ibẹ̀ yẹn àwọn ará Ọ̀yọ́ níbo ni wọ́n ti originate wá sà ìlú bo ni wọ́n ti wá ṣé Ifẹ̀ náà ni. Ifẹ̀ ni ṣebí Ọ̀rànmíyàn ló lọ sí Nupe side tó jagun débẹ̀ tó dẹ̀ form Ọ̀yọ́ Katonga níbẹ̀ ọmọfẹ̀ ní Ọ̀rànmíyàn Ifẹ̀ náà ló padà sí ló ti wá jọba so àwọn tó bí ọmọ síbẹ̀ àwọn ọmọ tó dẹ̀ bí síbẹ̀ wọ́n ló bí Àjàká ó bí Ṣàngó bọ̀ Ṣàngó yẹn orúkọ Nupe ni kì í ṣe orúkọ Yorùbá so now ọ̀dọ̀ yẹ́ ẹ̀dẹ̀ náà nìyẹn gbé ọ̀dà bóyá tápà ló bí òun tó kò gbé ilẹ̀ Yorùbá náà ńgbà tí wọ́n wá wá tán ní Àjàká ọmọ Ọ̀rànmíyàn ni lọ́rọ̀ mi ò mọ bí táwọn sọ yìí. ẹnì kẹ́tì ẹ̀ tún sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àti ẹ̀rántí ibi tí wọ́n sọ tẹ́lẹ̀ sọ pé Ṣàngó gan wípé ó ní bágan bó ṣe jẹ́ pé ó ṣe jẹ́ ọmọ Ọ̀rànmíyàn. ṣẹ́ni gẹ́gẹ́ bí èmi ṣe sọ Ṣàngó tó jẹ́ kì í ṣokọ Yorùbá so mi yàrá nígbà tí ó ti di wọ́ọ̀lù kan ló ti di ọlọ́mọ òmọmọmọ ọlọ́mọ oníkálùkù ló ń kílèmù kínní ok nígbà tó dé tán ní Àjàká ọmọ Ọ̀rànmíyàn ní fine tí ó jọba ní ibi tó kọ́kọ́ tẹ̀lé tí kì í ṣe bí o bóyá Ìgbòho or something ọkọ náà wà gbà yẹn tí àwọn Òwu wa kó wọn lẹ́rú ọkọ Aláàfin Àjàká lẹ́rú gbà yẹn tẹ bá rántí gbà tí Aláàfin ìsìn tó ń sọ̀rọ̀ Ṣàngó tó ń sọdún Ṣàngó lẹ́nu jọ́ mẹ́ta yìí ó sọ wípé onídàájọ́ ò lè jà ó lábúrò tó gbójú ṣùgbọ́n kò sọ túmọ̀ òwe yẹn ìtumọ̀ òwe yẹn ni wípé nígbà tí Òwu tó kó Aláàfin Àjàká lẹ́rú wọ́n wò pé ta ni báwo làwọn ṣe fẹ́ gba Aláàfin Àjàká padà wọ́n rántí pé ó ní àbúrò kan ní Nupe tó lágbára wọ́n máa lọ bẹ̀ wá ìyẹn ò gbélé Yorùbá rí kò mọ tó jẹ́ Yorùbá gan kò gbọ́dọ̀ rí tó yẹ yín kò mọ tó jẹ́ Ọ̀yọ́ kò tí ì sí tó jẹ́ Yorùbá gbà rẹ̀ gẹ́gẹ́ so náà nígbà tó dé ni ló lọ bẹ Olówu pẹ̀lú condition tó ló gbé tó dẹ̀ ṣe tó gba Àjàká padà wọ́n ní bí Àjàká ò sì padà wò lú mọ́ pé wọ́n lọ tulẹ̀ fún ní exile tó iná lọ tulẹ̀ fún bẹ̀ so nígbà tí Ṣàngó wọ́n ní pé tí Ṣàngó jẹ ọba torí wípé ọdún lágbára ká lè máa gbà wọn sílẹ̀ lọ́wọ́ ogun tó bá ń wọlé òun náà dẹ̀ máa lọ máa ja ogun so Ṣàngó jẹ ní nǹkan méjì tó ń ṣe nígbà tó dé lóòótọ́ ogun ló jà káàkiri ogun yẹn gan sú àwọn ará Ọ̀yọ́ tó sọ wípé àwọn ò jagun mọ́ ló wà láì ṣe pọ̀ jù pé àwọn ò ní sinmi nǹkan kan so agbára tó ní yẹn náà ló fi destroy empire nígbà ló fi destroy Ọ̀yọ́ ẹ̀ nígbà yẹn. kábíyèsí wọ́n ní Ọ̀rànmíyàn gan pẹ̀lú bó ṣe jagun wọ́n ní títí dé ọ̀dọ̀ bàbá wa Ọ̀ràngún Iléèlá ajagun ńlá tó tẹ Ìlá àti gómìnà wọ́n ní ajagun ńlá àti Olúgbọ́n àtàrẹ̀sà wípé wọ́n máa ń sọ̀pọ̀tì Ọ̀rànmíyàn àwọn ló ń sọ̀pọ̀tì ẹ̀ nígbà tí ó ja ogun káàkiri nígbà yẹn. sókùn ṣe é jájà ni kò sẹ́ tó lè dájà ogun so ajagun ńlá Olúgbọ́n àrẹ̀sà gbogbo àwọn tó ń sọ̀pọ̀tì tó ń rí wípé bí ọmọ bàbá làwọn ẹbí làwọn Ọ̀rànmíyàn ń ṣe dàrẹ́tọ̀ ọmọ Odùduwà ọmọ ni gẹ́gẹ́ bá a dẹ̀ ṣe gbọ́ngàn wọn ní Ògún ló bí Ọ̀rànmíyàn Ògún kẹ̀dẹ̀ ní ọmọ Odùduwà ní Ògún so jẹ́ pé bí ìbọn máa mú ìtàn lórí wípé ok ẹ jẹ́ ká gbé wá sí tìlú òyìnbó Alexander the Great nígbà tó ń jagun láti Greece tí ó jagun lọ ó dé Asia ó lò almost 6 months tí ò rí àwọn Asia kan kà tó fi padà wá sílé ní àwọn tó jagun dé nígbà yẹn ṣé lẹ́nìí ṣé Greece ń claim bẹ́ẹ̀ ni wọ́n rí claim nígbà tí Adolf Hitler ní Germany tó ní òun fẹ́ rule the whole world tó ti conquer many places nígbà tó tán hẹ́ẹ̀dì ẹ̀ ṣé gbọ́dọ̀ claim ṣé Germany claim gbogbo ilẹ̀ ni rárá so tí Ọ̀rànmíyàn bá jagun dé gbogbo bí tá ló jagun dé nígbà tó ti kí Fúlàní ti lé dànù tí Fúlàní ti conquer ẹ̀ kò sí nǹkan kan mọ́ nígbà máa dalẹ̀ padà ní. kábíyèsí ẹ ṣeun sà kábíyèsí pẹ̀lú ti 24 hour ultimatum yìí kí lẹ ó sì ti kọjá báyìí kí ló máa wá ṣẹlẹ̀ kábíyèsí. mo sọ fún yín pé àlá lásán ẹ mọ̀ pé àlá wọn ní àlá tí ajá bá lá inú ẹ̀ ló máa gbé àbí ọní ìdọ̀bálẹ̀ ọní ẹ̀kíní kan láǹgbà ìdọ̀bálẹ̀ lọ gẹ́gẹ́ so bọ́bá dẹ̀ ní ẹnu oníwo ló máa kan lámọ́ nípa kì í ṣe bí tìgbín tó tó máa sọ wípé sẹ́rí kábíyèsí tó wà bẹ́ẹ̀ ohun tó ń dùn mí ni wípé àwọn èèyàn ló ń tì kábíyèsí wo nìyẹn sà. Aláàfin Ọ̀wádé àwọn èèyàn ló ń tì èmi kan olùkọ́ ní lífà àwọn kan tí ẹ ló ń ṣe tàbí nǹkan kan bẹ́ẹ̀ ẹ wo pé ẹ wò pé tí wọ́n bá jọba nísìnyí níbi kan tí ẹ̀kọ́ jọba ẹ wo pé àwọn kan máa wá wípé ọtún báyìí ojú báyìí lọ ẹ lágbájá o gbọ́dọ̀ gbà fún lágbájá o gbọ́dọ̀ gbà fún dàbẹ̀dù ok gẹ́gẹ́ bíi ti Adérẹ̀mí tí mi sọ Aláàfin Lámídì Adéyẹmí ò lè wo bàbá lójú nígbà bàbá kú tán
tí ọba ọkọ̀ Adésíjú Adé débẹ̀ lórí wípé òun fẹ́ máa bàtà kan gbọ̀n gbogbo kàgbọ́ yẹn náà láti lórúkọ ní. a tẹ̀ gbọ́ wípé nígbà bàbá Adésọjí Adérẹ̀mí tágbà tiẹ̀ ti ń dé díẹ̀ a gbọ́ wípé bàbá wa Ọ̀ràngún Léèlá àti ọwá Bòkun àti Aláàfin of Ọ̀yọ́ ọwọ́ Bòkun Agúnléjìká a gbọ́ wípé bí wọ́n bá sì pàdé tán ní ilé lọ́balọ́ba wọ́n gbọ́dọ̀ lọ fún bàbá ní àbọ̀ ní Ilé Ifẹ̀ olúkálùkù tó padà sí ibùgbé rẹ̀. wọn ò lè lọ dùnmí wọn kọ́ tó wá sọ́dọ̀ bàbá ọba Adésọjí Adérẹ̀mí wọn á wá fún bàbá lábọ̀ olúkálùkù sẹ́ẹ̀ máa padà sí dùnmí wọn bá dẹ̀ tó di kíní wọn á tún wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní aṣojú bàbá àti Aláàfin dẹ̀ wà pé bàbá ní emergency kíní kan Aláàfin ló máa lọ ló máa wá fàbọ̀ jẹ́ bàbá ọba Adésọjí Adérẹ̀mí so òun gan kò rọ gbogbo nǹkan yẹn but ní ìgbà tí bàbá kú tó fi jẹ́ acting chairman ó ti believe pé they will promote that acting chairman to chairman nígbà tí wọ́n jẹ ọba nífẹ̀ẹ́ tí wọ́n fi ọba Síjú Adé jẹ wọ́n wá dá oyè yẹn padà sí orí ọba Síjú Adé ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ní. ok now ẹ wá wo ọ̀tẹ̀ nígbà tí wàhálà yẹn wá pọ̀ ọba Lámídì Adéyẹmí wá pọ̀ náà pẹ̀lú àwọn ọba kan pé kán jẹ́ káwọn ṣe kíní pé káwọn máa lè rotate ẹ̀ lọ́ba yóò kí kán máa rotate ẹ̀ gbà ẹ̀ kó tó di pé wọ́n dá Ọ̀yọ́ Àtọ̀sùn sílẹ̀. kíní ẹ̀ wá padà ní ìsìn àwọn yóò fẹ́ gbà àwọn kan wípé kíní kan ló dé Aláàfin ló dé Olúbàdàn ládé Aláàfin ló dé Ògbómọ̀ṣọ́ ládé ṣé ẹ̀bùn Aláàfin sọ́dá dé tiẹ̀ ló ń dé kìtì títì oníkálukú jẹ́ alágbájá yẹ́ wá wo ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ta ló bá dé wá látọ̀run ṣé bá délé ayé ọ̀rọ̀ Adé bẹ̀rẹ̀ láti Ilé Ifẹ̀ bẹ́ẹ̀ni sà a gbọ́ pé Ọ̀rúnmìlà ló kọ́kọ́ dé adé ló kọ́kọ́ sí adé tí ó dé tó múra bí ọba tó wọ bàtà lẹ̀kẹ̀ ọ̀pá lẹ̀kẹ̀ kábíyèsí kí á ní ìmọ̀ràn tí ẹni lákòókò yìí fún àti bàbá wa ní Ilé Ifẹ̀ ní o àti bàbá wa ikú bàbá yèyé ní Ọ̀yọ́. ṣé ẹ bá wo kábíyèsí bàbá wa Onírìṣà kábíyèsí o ẹ rí i pé gbogbo nǹkan yìí kò ní ìtumọ̀ lójú wọn because kí lẹ́mọ̀ tí Ọọ̀ni of Ifẹ̀ jẹ́ ní the whole south chairman of all obas in south side abi kini ní north south west yes sir kábíyèsí south west and south olójẹ kì í ṣe all the south and south west kini lè jẹ ti north Sokoto ẹgbẹ́ yìí rí ẹnìkan nínú gbogbo àwọn ẹni àṣẹ kan gbó sọ́tà lè múrí àwọn Yorùbá yìí kan náà ni ok Ọ̀yọ́ ẹ pariwo Ọ̀yọ́ lágbára rẹ ṣe bí Ìlọrin nìyẹn tí Fúlàní gbà kí wọ́n lọ́wọ́ àdìgí mú ẹ̀yẹn lọ́wọ́ kọ́kọ́ jagun bẹ̀ kọ́ gbàbẹ̀ náà káàmọ̀ pàgbára ẹ̀ yíwà síbẹ̀ ẹ lè dá àwọn tágbàlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yín ẹ lè dá gbogbo ẹ pariwo pé ẹ jagunde dédé dáhọ̀ mi ẹ jagunde kiri kan ìmọ̀ràn tẹ́mi máa fún Aláàfin ni wípé gbogbo àwọn tí wọ́n kó dura kọ́ chẹ́kì wọn bíkọ́ báwo ló di ọba láyé tí máa jáde tó máa kó tọ́ọ̀gì rìn because ó máa dọ́sọ́ wípé lu máa nípa bàbá ọba South Carolina tí ó ń kẹ́ Ọ̀yọ́ tó jí village tó ní àfin bẹ́ẹ̀ náà ti lù tó fi di pé bàbá yẹn sick ó tó di pé ó kú tó ń dì náà kékeré kan táà bá tiẹ̀ rí ẹni ẹni tó lọ sógun tó ló pààyàn rẹpẹtẹ tó ní àìrọ́ ló ń pa kó tó wọlé ta jẹ mẹ́fà pa bẹ́ẹ̀ bá rí togun ṣé bẹ́ẹ̀ ní sílẹ̀ táà bá rí ti bàbá Ọ̀yọ́ tó jí village ṣé bá rí náà kojú alukoko rí ní kí lórúkọ ọ̀dọ́ ọba màkàmá ní kúta kí ló dé tó máa ń gbàgbé nígbà tí kábíyèsí ọba Adéyẹyè Ògúnwùsì kọ́kọ́ jẹ ọba kẹjọba èrò máa ń tẹ̀lé wọn rẹpẹtẹ lè rẹ́ni kankan kó abuse anybody wọ́n máa ń tẹ̀lé Aláàfin a máa abuse àwọn yẹn káàkiri títì ní nígbà tí tọ́ọ̀gì wọn nígbà tí dẹ́gbẹ́ tọ́ọ̀gì ni wọ́n báwo ló ti jọba láyé first class ọba tí wọ́n máa kó tọ́ọ̀gì rẹ̀ tí ó jẹ́ pé ọdún máa ń bára àwọn èèyàn wọ́n máa lù wọ́n máa lu ṣe àwọn èèyàn léṣe àwọn afẹ́ bá ń lè lóògùn agbègbè àwọn afẹ́ bá lóògùn nǹkan bẹ́ẹ̀ yóò dá ọba gbọ́dọ̀ chẹ́kì àwọn tó ń tẹ̀lé gbogbo àwọn tó dẹ̀ ń fọ́ba nímọ̀ràn torí pé bóyá fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ tàbí wọ́n fẹ́ gba oyè gbogbo wọn ní àwọn tó orí burúkú ìtàn wèrè tán máa ń sọ tó yẹ pé ọjà tó kàn tó wà l'Amẹ́ríkà tí yẹn máa ń tó sọ̀rọ̀ nígbà kan pé ẹ̀rọ pé wà bẹ́ẹ̀ ló ní orí Facebook pé tẹ́lẹ̀ bá tó pé kéèyàn kó lórí Facebook ló bá di ẹ̀rọ pé kán máa àdáṣẹ pé tàbí kán pé blogger wọn ò mọ mí ni o tó jẹ́ blogger tó bá blogging is to promote people kì í ṣe pé ẹ̀kẹ́ èkútẹ̀ ṣe kiri títí tàbí kékeré wọn máa fi jẹ mọ́sà lọ́wọ́ ní pé òun fẹ́ drag mi tàbí pé torí mo gbọ́ tó sọ pé kí ni kan máa fi pé bóyá tóun bá drag mi ní àwọn kó mà máa fi jẹ mọ́sà kékeré kó mà kí n fẹ́ wọ̀ ìjẹ́pẹ́ náà lásán ló fẹ́ sọ bàbá mi yẹ ẹ̀dá kó wá síwájú pálásì ìyẹn lè fẹ́ mọ̀ kó sẹ́yìn sọ̀rọ̀ so kí kábíyèsí check àwọn tó tẹ̀lé gbogbo àwọn tó ń fún wọn nímọ̀ràn òní jìbìtì gbogbo wọn kábíyèsí yẹn ò ní lífà gbogbo wàhálà tó ń kó sí lọ́rùn. wọ́n tẹ̀lé èèyàn dáadáa ni wọ́n. look at his face now look at his face àwọn èèyàn tó jẹ́ pé they want something from him bóyá fẹ́ joyè bóyá ní owó gbà lọ́wọ́ ẹ̀ bóyá ní nǹkan kan náà máa pàtó orí burúkú ìtàn tí ó wáyé. kábíyèsí ṣe ẹ wá rò pé àjọṣepọ̀ yẹn ó lè padà dán náà padà. adùn nígbà tí ìṣepọ̀ ló ṣe ṣe máa àwọn tó kó sẹ́gbẹ̀ẹ́ ló ń ṣe kọ́tọ̀kọ́tọ̀ náà kọ̀ọ̀kọ̀ púpọ̀ àtàwọn bloggers náà tó fẹ́ jẹun náà kò oríṣiríṣi nǹkan tí ó sí àti nǹkan tó wà. Aláàfin
kò ní lífà gbogbo rádaràda tí ló ń ṣe yẹn ok ṣe bí ọba Lámídì sẹ́yìn kúrò bẹ́ẹ̀ ni ṣé wọ́n ṣe náà dandan báyìí nígbà yìí ọba Lámídì ni n ò ṣe nà tó wà fẹ́ kó bẹ́ẹ̀ yẹn lẹ́ni tó jẹ́ pé èèyàn tó ń jọba ìjẹ́jẹ́ ẹ̀ mú òkè ẹ̀jẹ̀ kó ní ìjókòó ó fẹ́ tọ̀yọ̀ ṣe ní o ó fẹ́ tó ṣe ìdàgbà yìí náà ní ọba tó jẹ́ wípé ìlú tó bá jọba sí náà ló jọba sí ọlọ́àjọ fọ̀yọ́ ni Fìdítì ló súnmọ́ wọn bẹ̀ yẹn ẹ̀ẹ́dà aláàfin Fìdítì kò lè pàṣẹ fún wọn Fìdítì kò lè pàṣẹ fún wọn láwẹ́ oníkálukú ló ní ìdòfin tiẹ̀ so dábàá kan pọ́n èèyàn ní wípé kìnìkan ni àjẹ aláàfin ò nira láti sọ fún wọn ní wípé ó lè fi ẹjọ́ yẹ kan kò lè fi ẹjọ́ yẹ kan òun kó programu kan náà lánàá tí kí lórúkọ ọkùnrin tí ó máa ń ṣe programu fún àwọn èèyàn lórí rédíò kìnìkan àbáṣà kìnìkan mo ti gbàgbé orúkọ programu tí ó ń sọ wípé Ìbàdàn ni Ọọ̀ni ti fi ẹni yẹn jẹ oyè pé àníbàdàn sí lọ́dọ̀ Ọ̀yọ́ Ìbàdàn sí lọ́dọ̀ Ọ̀yọ́ Ìbàdàn dá dúró Ọ̀yọ́ dá dúró ni and kí lórúkọ ẹ̀ Kábíyèsí is the chairman ní south west and south gbogbo bẹ̀yẹn ìka ó lè lọ́jọba níbì ni àwọn ilé ìlọ́fi yẹn tó yẹ bí ni ó lè fi yẹn tó yẹ lẹ́nu. bẹ́ẹ̀ ni Kábíyèsí. so kátó ṣe àwọn pé Ìbàdàn lásán lásán so ìṣọ̀kan lèmi bí ipò yẹ ká wá kí Yorùbá dúró yẹ bẹ́ẹ̀ nìkan máa fẹ́ kílẹ̀ Yorùbá yẹn nà láì kò pọ́sibù. Kábíyèsí ẹ bá ṣàdúrà fún gbogbo ọmọ Yorùbá pátápátá àti àwọn Kábíyèsí wa yìí náà ẹ bá wú ẹ kí Ọlọ́run kó bá wa. lágbára Elédùmarè ọba tó dọjọ́ òní kò ní jẹ́ kí àṣìṣe kó wà ní àwọn ọba ilẹ̀ Yorùbá lórí èmi rí wípé mo ò fẹ́ kí Yorùbá tò mo ò fẹ́ kí Yorùbá gún àti Yorùbá dẹ̀ wò pé láti bọ́dọ̀ láti lè gbé àtọ̀dọ̀ àwọn olórí náà ni látọ̀dọ̀ kan fi Aláàfin kọ́ Ọọ̀ni lọ́rùn ok tẹ́ bá wò wípé ok wáyé jẹ́ wípé ọ̀dọ̀ ni Ọọ̀ni nígbà tó lùwọ́ bẹ̀rẹ̀ tiẹ̀ ọ̀dọ̀ ni eléyìí náà bẹ̀rẹ̀ tiẹ̀ ọ̀dọ̀ ni why because mo fẹ́ kí ilẹ̀ Yorùbá gún wọ́n rí wípé bẹ́ẹ̀ ni gbogbo wa ti ṣẹ̀ wá táwa dẹ̀ ti dábẹ̀ wú ọwọ́ ti bà wá nìyẹn so Ọlọ́run Olódùmarè ọba tó lọ́jọ́ òní kò ní jẹ́ kí ọ̀tá lágbára lórí wa gbogbo mọ̀tá ìmọ̀ èṣù lórí wa kò ní jẹ́ lágbára Ọlọ́run ní ibi tí Yorùbá máa ibi tọ́lọ́run plan fún Yorùbá kó máa gòkè tó láwa náà lágbá àgbà wa lágbájúmọ̀ jù ìyẹn ni ìṣòro ṣe ń bá wa tó náà jẹ́ ń fi wá ṣe ọ̀tá ara wa Ọlọ́run ò ní jẹ́ kí ìmọ̀ wọn jọ a máa ṣàṣeyọrí Yorùbá máa gòkè àgbà ní bára wa jà ní bára wa bí wọ́n gbogbo èmi ni kinní kan èmi nìkan ẹ jẹ́ ká jẹ́ kó dópin nílẹ̀ Haúsá wọ́n ṣe wà yẹn rí pé ká máa jàjà supremacy àbí so kí ló wọ́n ṣe àwa tí ó jẹ́ wípé kinní nísìnyí wọ́n ṣe wà nísìnyí Aláàfin ò bọ́ mi Aláàfin ò bọ́ ọba kankan Ọọ̀ni wọn ò bọ́ ọba kankan lẹ́yìn pé kọ́ tún àárín gbogbo ọba ṣe àti ìlú gbogbo ẹ̀ náà ni Ọọ̀ni dẹ̀ ń try ṣùgbọ́n wọn ò jẹ́ kíṣẹ́ ìyọ àwọn bíi pé bóyá wọ́n ìjókòó tẹ̀tẹ̀rẹ̀ because mo gbọ́ program kan nìkan sọ pé Ọọ̀ni kò ṣe kankan ọ̀njà ní Kwara ọ̀njà ní kìnìkan kìnì ṣé ọmọ tó ń ṣe ní underground ni ṣé wọ́n gbọ́dọ̀ máa pariwo àbẹ́ gbọ́dọ̀ máa gbé gbogbo ẹ̀ sórí Facebook pé táwọn ń ṣe lélẹ̀ bàbá yóò sinmi ní àti àárọ̀ dalẹ́ lójú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá Ọlọ́run àfúnṣe Ọlọ́run adé ìjẹ́kọ́ ṣàṣeyọrí ìmọ̀ta òní jọ lágbára Ọlọ́run ẹ ṣé gan ni ẹ ṣé fún àkókò yín.